àwọn agbésùnmọ̀mí tó sá láti ìpínlẹ̀ Sokoto lẹ́yìn ìkọlù Amẹ́ríkà kó sọ́wọ́ Àmọ̀tẹ́kùn l'Ondo. Lẹ́yìn ìkọlù tí ilẹ̀ Amẹ́ríkà ṣe sí àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Sokoto, ikọ̀ aláàbò Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti fi páńpẹ́ ọba mú àwọn afurasí 39. Ikọ̀ Àmọ̀tẹ́kùn Ondo sọ pé lára àwọn agbésùnmọ̀mí ìpínlẹ̀ Sokoto tí wọ́n sá sí igbó ọba ìpínlẹ̀ Ondo ni àwọn èèyàn yìí. Bákan náà ni wọ́n tún mú afurasí 61 mìíràn fún ẹ̀sùn ìjínigbé, ìdígunjalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá àgbà ikọ̀ Àmọ̀tẹ́kùn Ondo, Akọgun Adélẹ́yẹ sọ èyí di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àkúrẹ́. Ó ní afurasí 100 ni àwọn fi páńpẹ́ ọba mú jákèjádò ìpínlẹ̀ Ondo. Adélẹ́yẹ ṣàlàyé pé agbègbè Ẹlẹ́gbẹ̀ka ni àwọn ti mú àwọn afurasí agbésùnmọ̀mí náà, èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Òsè. Ó fi kún pé àwọn ń ṣe àyẹ̀wò finifini fún wọn lọ́wọ́ láti mọ irú ìjìyà tí wọn yóò kojú ní ìbámu pẹ̀lú òfin. Ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn náà ṣàlàyé pé agbègbè Ẹlẹ́gbẹ̀ka yìí jẹ́ oríkọ̀ tó burú jáì nípínlẹ̀ Ondo látàrí àwọn ìwà ibi tó máa ń wáyé níbẹ̀. Àwọn ìwà bíi ìdígunjalè, ìjínigbé àti ìpànìyàn ni Adélẹ́yẹ sọ pé ó kún Ẹlẹ́gbẹ̀ka. Ó ní ìdí sì nìyí táwọn fi gbé oríkọ̀ kan kalẹ̀ ní agbègbè náà kí àwọn olùgbé agbègbè ibẹ̀ lè máa gbé ní àlàáfíà. Akọgun Adélẹ́yẹ, olórí Àmọ̀tẹ́kùn Ondo, tẹ̀síwájú pé àwọn afurasí agbésùnmọ̀mí náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Ó ní ọjọ́ orí wọn wà láàrin 20 ọdún sí 40 ọdún. Bákan náà ló ní àwọn afurasí yìí jẹ́wọ́ pé onírúurú ìkọlù ni àwọn ti ṣe sí apá àríwá orílẹ̀-èdè yìí. Èyí ni wọ́n ló jẹ́ káwọn sá kúrò ní bùbá láti àríwá lẹ́yìn tí ilẹ̀ Amẹ́ríkà kọlù ìpínlẹ̀ Sokoto lóru ọdún Kérésìmesì. Wọ́n ní àwọn sá wá sí igbó ọba Ondo fún ààbò ẹ̀mí àwọn, gẹ́gẹ́ bí ọ̀gá Àmọ̀tẹ́kùn ṣe fìdí rẹ̀ múlẹ̀. Ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn náà sọ pé èèyàn kò kàn lè sá wá sí igbó ọba láì gba àṣẹ lọ́wọ́ ìjọba ìlú. Ó kìlọ̀ pé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ nínú àwọn igbó ọba ìpínlẹ̀ Ondo láì gba àṣẹ yóò fojú winá òfin. Ó wá rọ àwọn ará ìlú láti fi ìròyìn ọ̀hún tó bá ń ṣẹlẹ̀ ní àyíká wọn tó Àmọ̀tẹ́kùn létí pẹ̀lú ìlérí pé Àmọ̀tẹ́kùn yóò dìde sí i. Bákan náà ló ní àwọn ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá láti rí i dájú pé àwọn agbésùnmọ̀mí tó ń sá kúrò ní àríwá orílẹ̀-èdè yìí kò rí àyè láti sá sí tàbí sọsẹ́ ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.